àkọsílẹ̀ bá ń dárúkọ yín sà. Mo ní fún àkọsílẹ̀ bá ń dárúkọ yín. Orúkọ mi ni Tajudeen Gbadamosi tí àwọn ẹlẹgbẹ́ mi máa ń pè ní coach. Coach yẹn ẹja bẹ̀rẹ̀ láti bẹ̀. Máa ló yẹ jẹ́. Coach yẹn kọ́lọ̀ kó kún wa lérè ní iṣẹ́ wa. Ìdí tí mo fi ń jẹ́ coach ni pé mo máa ń kọ́ àwọn èèyàn níjó. Mo ń kọ́ wọn lórin. Olórin ni mí, mo tún ń ṣe tíátà, mo ń kọ́ àwọn èèyàn yẹn ti tíátà. Àlẹ́ mọ̀ nípa àwọn tó bí ọmọ ìlú òní ìyá àti bàbá ọmọ ìlú òní wọn. Ẹ ṣe a bí mi sí ìlú Èkó ní ìsàlẹ̀ gangan area ní nọ́mbà 13 Biniyo Street ìsàlẹ̀ gangan. Ìsàlẹ̀ gangan yẹn mo já sí Jàǹkárá lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà la. Bàbá tó bí mi ọmọ Ìbàdàn ni, ìyá tó bí mi ọmọ ìlú Ìkòròdú ni. Eré orí ìtàgé ṣe mọ̀ wọ́n ní gẹ́gẹ́ bí àwọn kékeré tábà ní skul láti primary school mo ti máa ń wà nídìí ìlú wọ́n sáàtì àwọn fẹ́ tú nínú àwọn ṣe drama ní o òun ló mọ̀ mi láti títí tí mo fi nífẹ̀ẹ́ sí eré orí ìtàgé pàápàá jùlọ gbà yẹn náà lọ́hùn ẹni tó jọ̀gá mi ìtòsí ilé òjìnà sí ọ̀dọ̀ mi. Ẹni yẹn ni Fẹ́mi Oroniyi Phillips tó jẹ́ ọkọ ìyá Rembo ọmọkùnrin mi àyàjí ìpo ni ọ̀gá mi. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀rí pé láyé ìgbà tí àwọn òbí wọn fẹ́ kọ́ wọn sí káta ní iṣẹ́. Bẹ́ẹ̀ ni ṣẹ̀ṣẹ̀ nígbà yẹn tí n bá kúrò ní skul báyìí instead máa lọ lé straight máa gbé pọ́tmọ́tò ìwé mi wọ́n á bá gbé lọ́lé torí ilé wa ò jìnnà síbi tí wọ́n ti ń ṣe rìhásà wọ́n á bá gbé lọ́lé mo lọ sọ́dọ̀ Fẹ́mi Phillips ìyẹn ọ̀gá mi ó kéré gan mama lulu mo kéré díẹ̀ mo rán díẹ̀ ńgbà yẹn bí gbogbo ẹ lọ àti bẹ́ẹ̀ mo ti ní interest òun náà dẹ̀ fà mí mọ́ra tàbí lọ sí secondary school mo ń gbá bọ́ọ̀lù mo ń ṣe gbá bọ́ọ̀lù tíátà yẹn ìgbà ó ti wọ̀ mí lára. ìgbà òbí ń sọ ọ́ sábàlámọ́. wọ́n faramọ́ o àlílù tó wí wọ́ ọ́ torí gbogbo táìmù yẹn àwọn òbí wọn fẹ́ kọ́ wọn di doctor kó di engineer kó lọ sí London but ọpẹ́ ní fọlọ́run lẹ́nu àwọn òbí mi wọ́n fi mí yọ kó lẹ́nu pé iṣẹ́ tí wọ́n láì mi ìdẹ̀bàjẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀. Àwọn eléwé wò lẹ lọ. Mo lọ sí primary school, mo lọ sí Fatilomia primary school ní Ojogiwa Street lẹ́kọ̀ọ́. Mo lọ sí Tajudeen secondary school. Mo parí yẹn, mo stop. Mo wá fèsì tíátà. Ṣé mo àwọn òbí wa Ọlọ́run kó bùkún wa dáadáa ni. From there, mo lọ kọ́ṣẹ́. Fashion designer náà mo ṣe tíátà mo ṣe fashion designer mo náà customer ayọ̀tẹ̀ báyìí lára mi bí mo rán. kí ìmọ̀lẹ́ kọ́kọ́ panu ẹ̀. tí mo kópa nínú ẹ̀. ẹ kọ́kọ́ pa gbára. ó pọ̀ látòrí. ó pọ̀ mo kọ́ mi ìlú rántí. ìgbà tẹ́ wá kópa yẹn báwo yẹn ń rí nígbà yẹn lọ́hùn LTV8 wọ́n wà mẹ́rin tó jóná yẹn wọ́n máa ń fún àwọn ọ̀gá mi ní 13 episode tó yẹn sàn 13 episode àmọ́ sí location àwọn lọ sí Àjà Ìwórí Àgìjò gangan láti lọ ṣe tó yẹn sìn nígbà yẹn kó tó di kó jóná bẹ́ẹ̀ lọ sí sùn wọ́n ti bẹ̀ sí mọ̀ wá lọ́kùnrin lọ́sì pàtó a graduate ṣe pé ọ̀gá mi ó sponsor mi àti àwọn company LTV8 láti lọ kọ́ ijó ìbílẹ̀ ní first film nígbẹ̀jà akóńbẹ̀ ọ̀gá Ògúndé ó pè mí pé òun gbórúkọ Tajudeen kí ló ń ṣe ìbáyé mu wà ní Skylark Punch Skylark dancers tó Olúwabọ̀dẹ̀rìn òun ló dá ẹgbẹ́ yẹn sílẹ̀ lẹ́nu tó ní Punch I happen to be one of the pioneer of Skylark dancers nígbà yẹn láti bẹ̀ ni Ògúndé pè mí pé wọ́n fẹ́ dá national troupe sílẹ̀ òun dẹ̀ fẹ́ kí òun fẹ́ kó bá òun ṣiṣẹ́
èmi àti Ògún bàbá ní kábíyèsí ọ̀hún eré ẹ̀ pàtó máa ṣe dọ́kúmẹ́ǹtì yẹn káàkiri all over the federation èmi àti bàbá Ògún lè ní wọ́n rìkútù Haúsá Yíbò Gẹ́mbẹ́rí Yorùbá wọ́n wá fi camp sí Ọ̀sọ̀sà wọ́n sọ ní Ọ̀sọ̀sà experiment nígbà yẹn tó ní Akọ́gùn ló wà ní National Theatre nígbà yẹn tó yẹ ìsà so àgbàyà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ from there mo di instructor dance instructor music instructor by the coach yẹn. èrè lẹ́kọ́ gbà ní èrè lẹ́kọ́ gbà lẹ́kọ́ owó èlò ni. owó bá wo owó kò sówó à ń ṣe ọ́ pé ànífẹ́ sí ni ìfẹ́ ní àníṣì owó bá wo kò sówó àwọn mi àti ọ̀gá mi kọ́lọ̀ kó forí yìí àìmọ̀ àtúntò tọ̀rọ̀ bá lọ sí kọ́ọ̀ December báyìí ilé ọ̀rí ọmọ awẹ́ ni ọ̀gá mi a ṣe December ṣe lọ àìmọ̀ láti tàtàn lẹ́yìn ọdún December January February a ṣe máa wó káàkiri àìmọ̀ àti pa wá sílé kò sówó owó kọ́ passion ni ta nífẹ̀ẹ́ sí là ń ṣe. ẹ̀sà tó bá ní kẹ́ wọlé ìtàgé nígbà ìgbà tí yẹn àsìkò ìyàtọ̀ olúwa mẹ́. ìyàtọ̀ pọ̀ mẹ́ o. ẹ̀yà wò sàn. ìyàtọ̀ ni pé àwọn tó ń wọnú ẹ̀ ń sìn òun tó ń bá wa ọ̀tọ̀. kí ló bá wa. owó ni lóòótọ́ o gbọ́dọ̀ ní sẹ́sì nǹkan tó bá ní tẹ̀sí náà tó bá síbẹ̀ wọ́n fara balẹ̀ wọ́n wá níwà pé àwọn dé owó ti dé àwọn tó ń rí yẹn tó ń rí lóòrèkóòrè yẹn lórí tẹlifíṣàn àwọn sinimá wọn ò ro ọdún náà ti wà ń bẹ̀ wọ́n ti ń bá bọ̀ wọ́n ti forí tì bọ̀ àìmọye òjò tó ti rọ̀ láàrin wọn tó ìwọ̀n bá tẹ́ wá rí ẹ̀jẹ̀ kọ́pì wọn meanwhile àwọn ọ̀dẹ́ ń fara balẹ̀ kí wọ́n kọ if you come into theatre you must listen ready to understand the do's and don'ts of theatre tó lọ́mọ theatre pọ̀ orin wà ń bẹ̀ ìjó wà ń bẹ̀ ìtàgé wà ń bẹ̀ makeup wà ń bẹ̀ ó pọ̀ rẹpẹtẹ kò tó bá wá sínú ẹ̀ wàá rí tiẹ̀ mú lọ́dún kọ́ni kò jẹ́ star lọ́dún kọ́ni kò jẹ́ dancer tó bá fara wàá rí tiẹ̀ mú bẹ́ẹ̀ tó dẹ̀ máa jẹ́ títí ayé. ìjà àsìkò kan wà tí iṣẹ́ ìṣù yìí dára sílẹ̀. Hello èmi rẹ̀ ẹnìkan kò sí màá kọ́tò fún ẹbí sílẹ̀ torí pé Ọlọ́run ṣe dáadáa fún mi ṣóyé ó ṣe dáadáa fún mi ọ̀tún wà òsì wà ṣóyé mi ìgbà kankan regret pé mo wà ní iṣẹ́ yìí Ọlọ́run ló fún lẹ́bù o Ọlọ́run fún mi lẹ́bù ẹ̀ gbogbo tó ń ṣe ní tíátà Ọlọ́run fi díkẹ́ mi bẹ́ẹ̀ ká kọ́ àwọn ẹ̀mí dẹ̀ mọ̀ ó tóbi jẹ. wọ́n á nìkan tí bẹ́ẹ̀ fẹ́ tó ṣẹlẹ̀ sí ní tíátà pé pé ọkàn yìí kọ́ lásìkò yẹn nìkan tẹ́ fẹ́ bọ̀ tó ṣẹlẹ̀ sí ní tíátà. ohun tó kàn mí ò fẹ́. wọ́n á ṣẹlẹ̀ dáhùn pé Ọlọ́run. ẹ ṣe ṣẹ́rí wọ́n pe àwọn òyìnbó pé frustration ó máa ń bá àwọn èèyàn mí tó wọ́n pé mo ti pẹ́ ẹ̀kíní kan wọ́n á ṣìwàwù wọ́n á misbehave lẹ́nu ọ̀rọ̀ nínú ìṣe wọ́n lè má mọ̀ bọ̀ tó oníforítì tó dẹ̀ wọ́n tó yọ ọ̀rọ̀ ògbà iṣẹ́ yìí àwọn wà náà mo máa wọn kọ̀lísì mi láti Yorùbá láti bẹ̀rẹ̀ ìsìlẹ̀ àjọ wà àkọjá ìyára wa orúkọ àkókò ṣiṣẹ́ àpọ̀tìra wa tó bá bọ̀ wọ́n rẹ̀ nínú iṣẹ́ kan tó bá tí ì mẹ́kẹ̀ẹ́ sọ àmẹ́kẹ̀ẹ́ ìfúnṣọ. kí lẹ fẹ́ràn jù kí lẹ fẹ́ràn jù kí lẹ fẹ́ràn jù kí lẹ fẹ́ràn jù kí lẹ fẹ́ràn jù. mo fẹ́ràn jù mo fẹ́ràn jù àwọn mọ àlàyé bí ẹnìkan lè kéèjì mi gẹ́gẹ́ bí iṣẹ́ tá à ń ṣe I'm free to the people fẹ́ǹsì mo free to the people mo kó ìmọ̀ra mi mọ̀ bóyá àwọn ọmọdé mọ̀ òyìnbó má ṣe má tọ̀ I don't like to be free àwọn ọmọdé mi gan mọ̀ pé man is for am o tó lè ṣe lè tẹ́ra mọ́ tó bẹ̀ ṣe tẹ́ra mọ́ wọ́n yẹn kọ́lẹ́jì mi nìyẹn tó fi dín tó lè dé. ẹ ti gbé mi tún jáde kí mo tara yín. dáadáa ẹ dá àgbẹ̀kẹ̀ fún mi. fíìmù tí mo ṣe jẹ́
wọ́n ṣe kọ́kọ́rọ́ òkú ta ló lẹ̀mí tinú adé tèmi nìkan ni. ìgbà tí ọ̀gá yín báwo ni ó ṣe rí ní inú ẹgbẹ́ wọn ṣé ìwà lọ́dọ̀ wọn kan tó pàdé ẹni kúrò. nígbà tí ọ̀gá mi máa kú lọ́dọ̀ kó forí jù Fẹ́mi Philip fún mi Oroni Philip mi ò tí kú o mi ìgbà kan kúrò nínú ẹ̀ nígbà tí mo tó máa fi kú báyìí lọ́dọ̀ kó forí àjọ àná rẹ̀ tó yé sí àwọn ẹgbẹ́ wọn á jókòó àti ìyàwó wọn pé ẹgbẹ́ yóò ní kú báyìí kálẹ̀ abẹ́ṣáájú náà ní òkè kí máa túkọ̀ ẹgbẹ́ yẹn ọlọ́run ẹgbà àwọn ọmọ yẹn kéré gbà yẹn àwọn ọmọ yẹn máa ń mú kéré gbà yẹn ọlọ́run adé à ń lóbi ní màmá rẹ̀ mú náà lọ́ fi jẹ́ mọ́ nígbà tó lẹ̀ gbé tó ọmọdé bá lọ tó lọ́kọ́ ẹ̀jẹ̀ kó lọ́kọ́ òye àwọn ọmọ máa ti dàgbà àwọn náà ti ókè ẹ máa tún kọ ẹgbẹ́ yìí lọ tí ó lẹ̀ sí yà. ọdún mélòó lẹ́bi tó pẹ́. ìjọba ọdún mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún. àyọ̀dún tó wà láàrin àti àwọn ẹbí wọn up to now. kò sí wàhálà àwọn ọmọ ọ̀gá mi tó wà ní London wà nù wọn pẹ́pẹ́ àwọn gan lọ́dún tó ti jà wọn báyìí. Fẹ́mi Rotimi Bísí gbogbo wọn Fẹ́mi àwọn arẹ̀fọ́ wọ́n tó ti yá wọn wọ́n tẹ̀ lọ sí ilé wọ́n bá ní nǹkan tó rú wọn lójú pé ẹja pé kò sí wọ́n pè mí báyìí dùn tí wọ́n bá ṣe nǹkan wọ́n á pè wọ́n. akọ́kọ́ ẹgbẹ́ ṣe orí kan fún Tinubu kí ló fà. bàbá àgbà. ẹ̀yin náà ṣòṣèlú ni bẹ́ẹ̀ ṣòṣèlú ni. mi ò ṣòṣèlú àmọ́ ní gbogbo àtọ́ ti ń dìbò ní Lagos State yìí APC ni mí à ń ṣe aṣáájú tó yẹ ìsìn but ní ìsìn mo ṣe orin kan fún Tinubu báyìí tó máa ọ studio níjọ next week lábọ̀ Ọlọ́run. kílẹ̀ pé kílẹ̀ dájú ẹ̀. èmi ló kàn bẹ́ẹ̀ ó ń bọ̀ ó ń bọ̀ ọmọ abilẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu ó ń bọ̀ ó ti dé ó ti dé ọmọ abilẹ̀ sọ̀rọ̀ kílẹ̀ lanu ó dé ó ti ṣe fọ́ ọmọdé òkú ẹ lọ́wọ́ ó ti ṣe fàgbàlagbà òkú ẹ lọ́wọ́ ọ̀pọ̀ ló ti tara rẹ̀ dìde òkú ẹ lọ́wọ́ ó wá kú kí wọ́n sàn ọjọ́ ọkọ rẹ̀ mí lẹ́kún ọmọ aládé ìdẹ́ ó wá kàn ẹ́ wọ́n ń bínú ó kàn ẹ́ wọ́n ń rojú ó kàn ẹ́ wọ́n ń jàǹpátá Bọ́lá Ahmed Tinubu ṣàmà wò wọ́n níran fọwọ́nú ṣàmà wò wọ́n níran tèdùmàrè ní ó ṣe ìwọ ló kàn ó ti dá mi síwájú wọ́n yẹ kó o tẹ̀lé tútù ilẹ̀ tútù ò ní yọ̀ẹ́ o Bọ́lá Ahmed Tinubu ọkọ rẹ̀ mí lẹ́kún ọmọ olódó ìdẹ́. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.